gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, Adunduntan gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, Adunduntan gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, Adunduntan gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, Adunduntan gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, Adunduntan gbòde o. Adunduntan, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, Adunduntan gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, Adunduntan gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, Adunduntan gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, Adunduntan gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, Adunduntan gbòde o. Adunduntan, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Kí àwa nù ọsẹ àwa máa dààmú èèyàn máa dààmú lérí yín ọsàn àfọwọ́fà sáàyè. Ẹ káàbọ̀ ẹ̀gbọ́n mi. Bàbá, ìṣẹ́jú márùn-ún ni mo fún yín. Ọ̀dà. Ẹ dákun ẹ̀gbọ́n mi, ṣé bọ́sẹ̀ ti gba owó ọ̀hún? Gbẹ́nu ẹ sọ̀hún, gbẹ́nu burúkú ẹ sọ̀hún. Sẹ́nu yànyànyànyàn, títọ́jà ti gẹ̀rú ọ̀hún, títọ́jà ti gbowó ọ̀hún. Pé bọ́sẹ̀ ti gbowó ọ̀hún. Mo lọ kó 5,000 fún bọ́sẹ̀. Nígbà mo wá bẹ̀ pé kó yọ nù kẹ́ni, ó lóun ọmọ nǹkan kan pa rẹ̀. Nígbà èyí ló wá mú mi lọ pé àbọ̀mọ̀ ń kurọ́ ni, mo wá lọ ọ̀dọ̀ babaláwo. Ìwọ bẹnu tukutuku yìí babaláwo wa gbé pàjẹlẹ ó ní ọlọ gbádìẹ irú rẹ̀ ń gbádìẹ ọsẹ nu tukutuku ó sojú kúgbó ojú gbẹnu burúkú ẹ sọrùn ọwọ a máa ń dààmú mi sọfẹ sọpọ ọgbàjẹ sọfẹ sọpọ ọgbàjẹ Ifá ìkúrọ bí wọ́n ṣe gbé jẹlẹ ní ẹtì rájẹ tó gbé Ifá ìkúrọ sọ fún mi bọ́ọ̀ ìbá gbádìẹ. Ẹ̀gbọ́n mi èmi adìyẹ. Sọ fẹ́ sọ fún mi pọ̀ gbàjẹ́. Adìyẹ. Ẹ tẹ̀yẹ.
ẹ̀gbọ́n mi mo ti rántí ó ti pẹ́ adìẹ ìyá kan lágboolé wa ni mo gbé adìẹ rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn mo sì ti pàjẹ́ ṣé wọ́n ní mú wá ní. gbẹgbẹgbẹ inú burúkú ẹ sọhùn oṣooju kànáwọn ó ṣe ti bí ẹnkálá wálé ó sì ti pàjẹ́ ẹgbà ṣé mo sọ pípa ìkúrọ mo sọ mo ní fún ọgbọdọ sí kéè bàbá yìí ń bò gbé sánlẹ̀ gbà ó lọ gbá díẹ̀ nígbà mo wá tí mo sọ ní èsè sọ rántí adìẹ tó gbé ẹni ẹbí ó sojú lọ́nà bí odògbó ó yí sára wa torí bàbá tó bí àwa nínú ìran wa àwa ìdáràn kò sí ọ̀daràn nínú ìran wa olùsí ẹ ọlọ́gbádìí ayé ó ti kàn mọ́ adìẹ àwọn àgbà ló gbé adìẹ ayé wọ́n ti pawọ́ pọ̀ lé ọ lórí báyìí wọ́n ti ṣùgbọ́ orí wọ́n ní bó ṣe ń bọ́nu wàhálà kan lọ́mọ bọ́ kan olùsí ìlú wọn ń tadìẹ tó lè wá owó tó fi ra adìẹ tó wá jẹ́ pé adìẹ ẹ̀yà aláyé níyà ló gbé ọ̀tán ó ti kàn mọ́ bó la ṣe fẹ́ rí ẹni tó la jẹ́ nísìn mọ́ báyìí. ẹ dákun ẹ̀gbọ́n mi ẹ bá mi bẹ̀ ìyá kan lágboolé wa ni. bó ló ṣe rí. orí gbóǹkan báyìí. orí gbóǹkan. bẹ́ẹ̀ ni. orí gbóǹkan. bẹ́ẹ̀ ni. ọlọ́run ní Elédùmarè bó látọ̀ ṣe máa wá ìyá gbóǹkan kan kí èyí tó torí gbóǹkan lọ gbádìẹ rẹ̀ ọ̀bẹ̀rù ayé ọlọ́dàdì àwọn àgbà ìwà alákòóràn alákòówá báwo wá rèé ọlọ́mọ ṣàánú ọ̀dà sáàmù gbẹ́nu ẹ lọ wọ́n lọ tún wáyà aládìẹ wọ́n lọ tún wáyà aládìẹ wọ́n lọ wáyà aládìẹ. ẹni bímọ ọ̀ràn náà kọ́ ní ẹni bímọ ọ̀ràn ní wọ́n jẹ́ ọba àjẹ́ sí ìtì náà ní wọ́n ní máa bọ̀ báyìí yóò wá forí sọ ilé àmọ̀dé yìí ni náà èsì sí ilé ń bì mọ́ irú wàhálà gbogbo wa kò sí báyìí tí wọ́n kiri ilẹ̀ ni wọ́n tó ṣe pinpin ilé ìlú àmọ́ bí wọ́n ń sin ajá ní ìsìn ìgbà tó lóà rẹ̀ tí ó kan lẹ̀kùn tájọ́ ògbójú rẹ̀. ẹ káàsán o. ẹ káàsán. ajá mo pè é ọmọge bọ́sẹ̀ ni à ń béèrè wọ́n ní í gbé mọ́fọ́lùkù tẹ́lẹ̀ wọ́n ní wọ́n wá ti kó wá sí àdúgbò mọ́jọ́bàjẹ́ ń bì. ọ̀rọ̀ àwọn alákọ̀ kò ní ń wọlé. wọ́n tún palẹ̀ ọkọ̀ yìí. ẹ dákun ọmọbìnrin kan ni mò ń béèrè ń gbé mọ́fọ́lùkù tẹ́lẹ̀ wọ́n wá ní wọ́n kó wá sí mọ́jọ́bàjẹ́ ń bì ni wọ́n ní ẹ ń jẹ́ bọ́sẹ̀. èmi ni bọ́sẹ̀ ṣé kò sí sà. ẹ̀yin ni bọ́sẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ni bọ́sẹ̀. bẹ́ẹ̀ ni sà. mo dúpẹ́ ọlọ́run ni ẹ̀yin bọ́sẹ̀ ọlọ́run ó jẹ́ ọ̀dà àfin. àmín o. àdúrà yẹn ó gbà. àmín. ẹ dákun ọ̀rọ̀ pàtàkì kan mo wá bá yín fún ẹ dákun yín fẹ́ kẹ́ ẹ jèbù rẹ ẹ dákun ẹ ní sùúrù ẹ forí jìn nípa ọ̀rọ̀ Sikiru òun ni mo wá fún. ṣé lórí burúkú yẹn ṣé máa ń ṣàǹfààní ọkùnrin tó yẹ pé kò lè ṣoríire láyé ẹ̀. ẹ mọ̀ sí pé lè sẹ́rí kò sẹ́ni tí ó ṣe tí ò ní dùn bẹ́ẹ̀ ṣe jù bá ń lọ gan-an ọ̀tọ̀ sẹ́rí òun ni ọmọ ayé kò gbọ́n ni kò lọ́pọlọ tó bá máa yé ni yọ́ mọ̀ pé obìn làgbà gbogbo téèyàn bá ṣe obìn kò sí ní tóbìn ò lè fi ní ṣe
kò sí béèyàn ṣe lè lágbára tó. ẹ wo ṣó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ṣe fún mi. ó ṣàlàyé ó ṣàlàyé ṣó bójú mu. kò dáa ọmọ burúkú ni. ẹ wo nínú 5,000 ó fún mi ní 1,000 naira lẹ́yìn bí mo ṣe fi ara ṣiṣẹ́ fún tó ó wá fún mi story kò sí problem. ó ṣàlàyé ṣe gbọ́ èyí gan ló wá gbé mi ń dì wá pé òun gan mọ̀ pé òun ṣẹ̀ èmi sì sọ fún un mo ní obìnrin ò ṣeé ṣẹ̀ téèyàn bá ṣe obìnrin ọ̀sẹ̀ gbogbo ọ̀sẹ̀ ọlọ́run tó dáa tẹ̀rí bẹ́yìn tiẹ̀ ṣe jẹ́wọ́ dáadáa yìí ó ti ẹ̀dùn mọ́ mi nínú pé àní ó dùn yín ó sì dùn ẹlẹ́dàá yín èmi mo mọ obìnrin ọlọ́run mọ̀jà kàgbákò bẹ́yìn bá ṣe obìnrin kò rí yàn ṣe olúwa rẹ̀ ti dáná ọ̀sẹ̀ ọlọ́run ọba rẹ̀ gan mo fẹ́ ká ẹ yọ́nú sí ẹ dákun owó ọjọ́ náà ni. ṣé kí n ba lè dáríjì. wọn ká ẹ lè dáríjì ni ẹ dákun ọlọ́run sì dáríjì ẹ̀yin náà ẹ dákun. ṣó pé. ẹ kàwó. ó tiẹ̀ pé ó pé ẹ ṣe. ẹ ṣeun. ṣé wàá rí n tó kù ní ìsìn bó ṣe kí n dúró bí mo ṣe dúró yìí ṣé rí ibi tẹ́ ẹ kàn mọ́ tí wàhálà ń fi ń ba ẹ dákun ẹ wá lọ bá a yọ kẹ́rọ̀ pẹ̀sẹ̀ ọ wọlé ayé rẹ̀ ẹ dákun. èmi ò kàn mọ́bì kankan o èmi pariwo ẹnu tèmi mo dẹ̀ ti gbàgbé ẹ̀. ẹ dè mọ́bì kan ẹ ṣoògùn. mi ò ṣoògùn kí mi ṣe kankan sí ọlọ́run ojú ọlọ́run bá tó mi ò ṣe kankan sí o. pé ẹ ṣe nǹkan kan ṣe rí owó tí mo kó fún yín nísìnyí èmi ni mo kó wá fúnra ara mi kì í sòun náà lọ́rán mi ẹ dákun ẹ lè bá ń kó owó wa. owó wo. owó tí mo fún un. bàbá ẹ má ṣeré kéré owó tèmi lélẹ́ẹ̀mí ti gbà. irọ́ èmi fúnra mi. gbèsè tó jẹ mí ló sàn. èmi mo wá lè ní mo kó wá. ọ̀lẹ̀lẹ̀ ń wọnú ẹ̀kọ́ kó tún padà eléyìí owó tèmi ni owó oògùn mi ni. èmi mo kó wá. ẹ ṣe bàbá kẹ́ kí lè sà. èmi mo kó wá. ẹ ṣeun sà ọ̀dà ọ̀sà. ẹ gbọ́. ẹ ní. obìnrin yìí làákùlù ọmọ tó ti gbowó lọ́rùn mo tún san owó ilé ìṣáájú fún orú kéwàá ní ìníṣẹ́ tẹ́bù làwọn àmọ̀ tó ti fẹsẹ̀ kọ́ ń bo làmọ̀ tó ti forí gbé pè ọ́n báyìí ní ìsìn ọlọ́run. wọ́n bá bá ẹni ìsìn àbí irú èmi àwa ní ní ìsìn owó ilé náà tó lọ rí ìdààmú mọ̀ wá lórí ìlú. ìyá tó ṣe pàtàkì kọ́lọ́run jẹ́ ìyá ọ̀gbádùn ni ọlọ́run fún ọ lálàáfíà yóò wo orí ọmọ tí mo ti torí rẹ̀ wá bí yóò fún ọ lálàáfíà. ṣé wọ́n tó ń tajà. ẹ mọ̀ bọ̀ mi mọ bí yàtọ̀ ń ṣe òkú yàtọ̀ ń ṣe òye. wọ́n ṣe ọ̀wọ́n ṣe. kéde mo ní màmá ṣé kẹ́ ẹ̀ fún ọ lábẹ́rẹ́ lè yí ṣẹlẹ̀ láì sọ̀rọ̀ ní ìsìn màmá 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 tí mo sì fẹ́ràn lọ́wọ́ yín tí mo sì wá bí léèrè nǹkan màmá. Adunduntan gbòde o ó gbòde o. ẹ dákun sẹ́yìn ni bàbá kẹ́yìn. èmi ni èkìrì. ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣe tí náà dà. ọlọ́run ọmọ ìyá o èmi ni ẹ̀gbọ́n ọmọ tó fi ọ̀kadà kọlu ọmọ yín. ẹ̀yin ni ẹ̀yin gan ni. irọ́ èmi kọ́ mo gun mọ́ sí. ẹ̀yin ẹ fi ọ̀kadà kọlu ọmọ mi. rárá èmi kọ́ mo gun mọ́ sí ni ẹgbẹ́ láyé mi ṣe rí àbúrò mi ló gun ọ̀kadà èmi sára alẹ́ yìí ọlọ́run èmi sára alẹ́ yìí kọkàn wá ní mo wá ṣáájò ni. ibẹ̀ ni mò ń lọ báyìí ibẹ̀ mo lọ báyìí hospital mo ń lọ yìí a sì jọ débẹ̀ nísìnyí. ẹ wá dákun ẹ má bínú. àjọjọ ni o àní àjọjọ ni. èmi kọ́ o. ìwọ kíkí ni. ọlọ́run ti fojú. ògùn rẹ̀ èmi kọ́. wọ́n ń jẹ́ àjọjọ lókè. àbúrò mi ni. Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye Adunduntan gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ Adunduntan.
tán gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tán gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n àdùdù tán gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ ilé tí wọ́n gbà lọ. iṣẹ́ ẹjọ́ mi. ẹ waste time wa o ẹ mọ̀ pé ẹ tẹ́ gbé wá sí ìbáyé mọ̀ pé àwọn ikú àti ìlú wa orí ló fi lulẹ̀ náà. dákun sí ara iṣẹ́ àti ń bà lọ sá. ìṣòro ẹjọ́ ẹ try láti lọ get 15,000 naira wa and again àwọn òkú tí dókítà ọkọ ẹ máa lọ sáré kókó bá wa get ẹ wa. ojú ìdúgbò tó yẹ báyìí wọ́n ní 15,000 naira kárí ìwà wa. ọ̀rọ̀ argument kan ló wà nílẹ̀ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ń wọ́wọ́ wá kẹ́kọ̀ọ́ wá ẹ wá go ṣẹ́yìn náà ti di pọ́jọ́ sí owó fún lọ. wọn lọ. bàbá gbogbo eléyìí tẹ máa ń ṣe máa ń ṣàrẹ ẹ wo time náà ìyẹn wà lọ́wọ́ yín o tẹ̀bá ẹ̀mí ẹni tó wà nílẹ̀ sọ ti gbọ́ fún wa tọ̀rọ̀ fún oṣù tó gbà. sori tó bá fa mi lọ́mọ wàhálà ni o wàhálà olóòrùn ìjó kọ́yà kọ́yà tó kó wá kó wá. ibi tó tó àwọn ló dúró sí. ọjà ọjà ìṣèlú wa láì kó tètè wá owó wa ni o. wá owó wá o. wá owó wá o. máa lọ má tó ń sàròyé má. àyọ̀ máa lọ tètè lè kó wá. lọ́mọ màá jíyà tó lọ lọ àdúgbò kí wọ́n á lè báyìí ó àpò mọ̀ wá dáná o. ẹ káàbọ̀ ẹ kú àbẹ̀wò mi o. ọlọ́run kúkú yọ ń bẹ̀. bó o wá nínú tẹ́ ẹ sọ pé ó máa ra ilé yẹn. mo jẹ́ kọ́kọ́ mẹ́nìkan débẹ̀ gbà mo wá mo débẹ̀ eléyìí ó ní èmi pé yàrá rẹ̀ kéré ó ní 50,000 lòún fẹ́ rà 50,000 bó mo yá ní àtàrùn mo bá lọ pẹ lómìn pé 200,000 la fẹ́ lèmi fẹ́ tà nígbà tí eléyìí wá dé ló bá káròyé bolẹ̀ lọ́sàn ní 80,000 lòún ọ̀sán torí wọ́n ní ká ní àmúta ọ̀yájà lè rí mú lọ ni mo wá wò pé kí n kúkú tà tí mo bá tà tá a bá fowó rẹ̀ gbọ́ èyí tán ẹ̀mí tó ṣiṣẹ́ rẹ̀ náà ni ó tó ṣiṣẹ́ mi tẹ́lẹ̀ mi ò bá gbà á ni mo bá yá kúkú wá tà ní kinní yìí sẹ́yìn ò lọ fẹ́ máa ronú sí ọmọ ronú ìwọ kúkú mọ nǹkan ọmọ nǹkan ẹni tó ń wà láti ìmọ̀lẹ́ ọmọ ẹni tí ń bèèlì rẹ̀ tó bá rí ìdààmú tèmi ti dà mo dààmú bí gbà kànga kọ́lọ́run ó pín lérè ni ẹ ṣé ẹ̀gbọ́n mi o ojú ní tì í ẹ dákun ó tún wá kún nǹkan kan tí mo fẹ́ sọ o ẹ dákun ẹ bá mi rí àwọn kan lára àwọn ọlọ́pàá yẹ bí wọ́n ṣe máa ń tì mí mọ́lé lọ́sàn-án lóru yẹ ti sú mi ní tí ẹ̀yìn á kàn sí ni wípé ẹ bá mi fún wọn lówó tó jọjú díẹ̀ kí wọ́n lè máa fún mi láàyè láti rìn káàkiri àyíká ọgbà yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ọgbọ́n èyí ọmọ ní ṣeéṣe. ẹ̀gbọ́n mi ẹ dákun yóò ṣeé ṣe kódà wọ́n ń ṣe é fún àwọn ọmọ olówó tí wọ́n jọ tì wá mọ́lé. sí pé wọ́n ń ṣe é fáwọn ọmọ olówó. bẹ́ẹ̀ ni. kí wọ́n á kówó tọ́jọ́jú fún ọ kọ́ máa fi. ṣé pàǹkó fáwọn ọlọ́pàá yẹn ni ká ló máa fún mi láì láti rìn jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ọ̀dà níbo ti jẹ́ pé wọ́n máa ṣe fún ọ torí pé kí wọ́n mọ̀ ní olúwa rẹ̀ tún fẹ́ fún ọ búráìbù wọ́n mọ̀ tó gbá olúwa rẹ̀ náà mú o. kò rí bẹ́ẹ̀ gbọ́n mi wọ́n á gbà o. ọ̀dà náà bó bá jẹ́ báwọn ẹ̀ẹ́nì fún eléyìí èyí olókùn mẹ́ta sájẹ́ tó sàṣà fún ẹ̀ẹ́nì wọ́n lọ fún sọgbọ́ bí wọ́n bá sì ti gbà tí wọ́n bá ti ń ṣe ọ́ dáadáa àtàní bí wọ́n bá wá gbowó lọ́ọ̀bí tí wọ́n ò ṣe ọ́ dáadáa mọ́ sáàmù faradà ìjọ mélòó lè kó arúgbó kù máa faradà sọgbọ́ ọmọ faradà náà ni pẹ̀lú bí ṣe pé ní ọmọ faradà kan ọ̀dà dákun ẹ̀gbọ́n mi ẹ sí máa faradà arákùnrin máa lọ́ra sí dákun máa faradà o máa faradà ni o. àdùdù tán gbòde o ó gbòde o àdùdù tán gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tán gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ àdùdù tán gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn. owó làṣẹ owó làṣẹ kò ní dáhùn yà wọn. ẹ jẹ́ kí n tún wò yes
títí lóye Olúwaṣánmi Ìṣọ̀lá even ó fẹ́ lè fi locomotive sí kò ní dáhùn ìyá yìí yéé ó gbé ní kámpọ̀sì yìí orúkọ ẹ̀dá yẹ wo bọ̀bọ̀ yìí jẹ́ ìwò dáadáa ok jẹ́ ìwò gpa kí ló score kó àwọn wá wà àwọn eléyìí wá wà àwọn eléyìí. o láṣẹ gan bó ti yẹ pọpọlọ ẹkọ ló lò àbí. ọmọ fi yẹn sílẹ̀ ó rí orúkọ mi ní. orúkọ ẹ ló wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n orí ẹ̀kọ́. ìtumọ̀ náà. Sànmí àdàbà rẹ ń pò gèdè bí ẹni pé ilé ògbó àbí ẹyẹ lè ti wá gbọ́ títí ló ń tiri orúkọ àwọn bóyá ṣe rọ́ǹsì pẹ̀lú Adigun ni. ò jáde rẹ̀ jáde náà nìyẹn náà ọ̀bọ̀n tèmi ni mo ní náà. orúkọ mi ló wà bẹ́ẹ̀ wo scores ọmọ ìyá èmi ti èmi nǹkan mo jí bí. mo ti gbọ́ Sànmí. tó o ṣe tán wá dùn sí wá sí báyìí o mọ̀ pé rú àwa yìí I used my brain so èmi mo lè sọ̀rọ̀ not you. ọ̀hún fi yẹn sílẹ̀. ìgbà lọ́wọ́ ti bà Adigun ni tó dárúkọ ẹ̀ tí wọ́n mú ìméjì tẹ̀ wá ń gbàgà tẹ̀ ń ṣeré sí wàá mọ̀ pé tíyàn bá ń ṣe èrò yẹ kíyàn tó kàwé mọ́ wẹ́ ọpẹ́ ní fọ́lọ́ ṣe ọlọ́run. ọmọ yẹn gbàgbé gbogbo yé kò ní dáhùyàwó kò ní dáhùyàwó. Sànmí kìnnì kan bored mi lórí ọ̀rọ̀ bàbá Adigun yẹn this guy is an extraordinary guy. bàbá yẹn wà talented I mean ó ti mọ̀wé jù. bàbá yìí ṣe iṣẹ́ ó ṣe tiẹ̀ everything is perfect in fact bàbá yìí good o. àfihàn ni kò yẹ nǹkan tó bá fi ràn yẹn láyé kó sàmà ṣe lọ sórí láì tèmi yìí wọ́n fi ràn mí ni bí mo ṣe ń bá lọ yìí náà màá dé parí yunifásitì sórí láì ti Adigun yẹn wọ́n fi ràn ní sórí bọ̀bọ̀ yẹn ó máa gbádùn mi sábà dé school Ọlọ́run gbọ́ sí tí kò anything kò ní lack. ìtì mi wà ó gbádùn because màmá ṣe fún mi sá òun náà dé mi ó máa wá ṣe fún mi mo believe pé bá a ṣe ṣe yìí yóò tún bá mi ṣe nígbà tí wọ́n wà ní ẹ̀bẹ̀ yẹn ọmọ ìyá bá mi yọ̀ dẹ̀ bá mi yọ̀ lọ́wọ́ yẹn náà àdẹ̀dẹ̀ wa jayé kú ọ̀bọ̀n àwọn àjọ wà ní à. ó lè máa sọ fún ní ẹni bẹ́ẹ̀ náà. jáde bẹ́ẹ̀ náà màámi ó gbà ọmọ yẹn ó jèrè kò ní dá fún wọn. Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye Adunduntan gbòde o eré aládùn eré olóyin mọ̀mọ́ Adunduntan gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn Adunduntan. ẹ máa bọ ọmọ mi. Adigun wá sí sí. Mọ́mí kò sí rẹpẹtẹ. Kí ló ṣẹlẹ̀? Rẹpẹtẹ ìtún ṣẹlẹ̀. Mọ́mí ọ̀rọ̀ mi tó ti já sáyọ̀ o. Mo dúpẹ́ kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. Mọ́mí wọn ti fún mi lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. Gómìnà ìpínlẹ̀ wa ti fún mi lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. Èmi aláàánú ọ̀lọ́lọ́ ó sì lè ronú nǹkan tó dáa kan mi. Ẹ wò kú ọ̀run òsùn lọ́rùn ṣe ní tẹ̀lé ọkiri ẹlẹ́dàá mi ò ṣe o. Mọ́mí ju gbogbo ẹ̀ lọ wọ́n ní tó bá ti di ọ̀túnla kí n padà wá láti wá gba lẹ́tà ọ̀hún. Wo ọkọ mi yóò dáa fún ọ lọ́jọ́ kan náà wá gba lẹ́tà wọn ni kó kọ́kọ́ jí wo èmi kò ti jí ṣáájú rẹ tí ń ti bọ́ rọ̀mọ̀là tó gbóná kó lè jẹun kó tó lọ dákun mọ́ pẹ̀ débẹ̀ o ayé rẹ̀ ọ̀dà òjò o. ẹ jẹ́ ká máa wọlé lọ. Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye Adunduntan gbòde o. ṣé kò sí àmà yìí. àlàáfíà ni a ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun mi o lórí ọmọ yín tí mo mú wá ń jọ sí tẹ́ ẹ bá mi gbàdúrà fún nípa ìdánwò tó fẹ́ ṣe a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti gbé sí ayọ̀. alhamdulilayi. àti wípé báyìí gan gómìnà ti fẹ̀kọ́ ọ̀fẹ́ dá lọ́lá. alhamdulilayi.
wá ní ká wá dúpẹ́ lọ́wọ́ yín ká má jàbára mòore jẹ torí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ wọn ló dàbí ọlọ́sàkóni lẹ́rù rẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. Ọlọ́run ló ṣeun Àlùkùránì náà sọ̀rọ̀ ó ní ìnàmọ́ ànábàṣàrú mísìlẹ̀kùn ya hìláyà ànàmọ́ hìláhù wáhìdùn láhìlá hìláhù arhamani rahim ànábì ní bá sọ̀rọ̀ jọ́nà sallallahu alaihi wasallam ó ní bá a ṣe dá yín náà la dá èmi ànábì ó ní ṣùgbọ́n ìmísí ń wá látọ̀dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àsìkò wa àwa náà ṣe làròyé ànábì táwa náà rí jọ́nà làwa náà sọ gbogbo ọgọ́ wáyé tọ́lọ́run ẹ pẹ̀lẹ́ wọn ẹ ṣeun ìyá. ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. èmi náà wọ́n ṣàlàyé dúpẹ́ ní. ẹ ṣé gan-an àfa. Ọlọ́run ló sí. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ iṣẹ́ tó bá ti parí náà máa gbé wá sí ọ̀dọ̀ yín. Àmín. Mo sì ń gbà ládùúrà pé ẹni tẹ ojúlẹ̀ mọ́lẹ̀ o. Àmín. Àfa ìyàlẹ́nu ńlá ni nǹkan tẹ́ ẹ ṣe ó jẹ́ fúdà èmi náà rí i pé Ọlọ́run ti àtọwọ́ yín ran èmi lọ́wọ́. Àfa mo wá fi dá yín lójú pé mo ti wọ ilé ẹ̀kọ́ gíga báyìí tí bá ti ń jáde ń bẹ báyìí àfa pẹ̀lú àṣẹ Ọlọ́run ibiṣẹ́ tí n bá kọ́kọ́ rí owó tí n bá kọ́kọ́ gbà ń bẹ báyìí mo promise yín pé mo ń ṣe àdéhùn fún yín pé ẹ̀yin ni màá kọ́kọ́ kó owó yẹn fún. ó ti gbàgbé ni yá ìgbà náà sùn làwọn ẹ̀dá owó tó wáyé ṣe lọ yunifásitì tó ṣe jáde àwa ń ṣe tí apollo ni gbogbo ń tá a bá ti ṣe pátápátá báyìí Ọlọ́run làwa ń ṣe fún. Adunduntan gbòde o ó gbòde o Adunduntan gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye Adunduntan gbòde o eré aládùn eré olóyin mọ́mọ́. èyí ni ìròyìn ọjọ́ kan rí tòní oníròyìn yìí ni ọ̀gbẹ́ni Ayọ̀ Azeez ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba ti pàṣẹ fún àwọn elétò iléeṣẹ́ oúnjẹ pẹ̀lú nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ yìí tí wọ́n ti daṣẹ́ sílẹ̀ pé kí wọ́n ó padà sẹ́nu iṣẹ́ wọn lẹ́yẹ ọ̀sọ́ka. Ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sikiru tí ó ń gun alùpùpù ti kọlu ọmọdékùnrin kan nípa eré àsápajúdé tí ó sì rán ọmọ náà lọ sọ́run àpàpàǹdodo. Èyí ni ó mú kí ìjọba rán ọmọkùnrin náà lẹ́wọ̀n ọdún 10 gbáko. Wọ́n ti wá kìlọ̀ fún gbogbo alálùpùpù ilẹ̀ yìí pé kí wọ́n ó máa rọra ṣe àti pé èyí tí ọjọ́ orí rẹ̀ kò bá pé 30 ọdún kó lọ kó gbá sílé. Ìjọba ti wá sọ fún àwọn agbófinró ilẹ̀ yìí pé alálùpùpù tí wọ́n bá gbámú tó bá mu ìmukúmu tàbí tó bá lo oògùn olóró yóò fi ẹ̀wọ̀n jura. Ìròyìn náà kò ní jù báyìí lọ. Olóòtú ìròyìn Táyọ̀ Yusuf, oníròyìn Isiaka Ayọ̀ Azeez ẹ̀mọ̀ yásẹ̀. Adigun omi sílẹ̀ ni mo ṣe ń lọ ní department ẹ̀ abẹ́ ìdámáńtà ẹ̀ ká máa lọ department ẹ̀ ọkọ̀ yálò bẹ́ẹ̀ nàìjíríà sì wá ìdí àpíà lẹ́yìn ìgbé ó yá dúró bẹ́ẹ̀ mo dà ẹ wá kí ló ṣe ń dúró gbò ìwọ bá wà níyàwó èmi kọ̀ mi bá ń dúyàwó lọ́gbà yẹn náà àmì nǹkan kan kálẹ̀ tó ká tó fọ ibẹ̀ tí ó máa bá mi jà ó yá àwọn ọwọ́ sí báyìí mo stagger báyìí bíjà ti máa ń gbọ́wọ́ ẹ̀ mo sì báyìí lọ mo gbá kan múlò báyìí mo sẹ́gbó báyìí ọmọ ìkejì rọ ni mo nà ìyá ẹ̀ nà. Kànmí ìjà tó ja ilé wu o èkó alábàárà alájà ọmọ yẹn ń ṣe dígbà èkó tìjà tó lọ bá wọn jà ní wọn gbà kò make sense tó bá ronú ẹ̀wò dáadáa kò yẹ kó bá wọn guys jà náà ẹyin tó mọ lóyè tó jẹ́ tán kàwá bá ẹ̀kọ́ ń bá wọn dùn yàwó tó lè wàá dàbò wọn bẹ́yẹn àmọ́ ò láìkẹ́ o nítorí nǹkan tó ṣe yìí ó lè dẹ́mi yẹn légbodò. tó bá sí kọ́ọ̀tù bá jà bọ̀ kí máa mẹ́tọ́ mi lọ́gbà ẹ̀wọ̀n mi. wo nǹkan tó ṣe yìí mi ò lérò pé mi wọlé ẹjọ́ máa gbé mọ́ o. àwọn eléyìí tó bá wá níbẹ̀ yẹn wọ́n á kàn sáyẹn wọ́n máa ń pa ìbò ṣe wù wọ́n nínà. àwo ẹrù ẹ̀mí tèmi ń ba ẹ̀mí o mi ò ní tó bá fi di pé ìjà yín le jù sí màá kó kúrò lọ́dọ̀ mi níbẹ̀ gbé papọ̀ mọ́ o. Adigun ẹ tún lè padà wá ní. kí ni ká tó sọ ìṣọ́ ọ̀gbà wọn tó tọ́ ni ó ti tọ́ rọrùn nìyẹn náà àmọ́ ò láìkẹ́ o jẹ́jẹ́ lọ́mọ èkó ń lọ jọ́ nítorí Ọlọ́run ìdílé àwòká tó sọ wọn ló kọ́ náà ó dàbò àwọn oníṣọ́ pé kó má lù àwọn náà
ò ní fà ọkàn wálẹ̀ ṣe báyìí aláti tètè ní àmà sí ara ẹ̀ ló ń ṣe lé. sáwọn bá wọn darapọ̀ mẹ́gbẹ́ òkùnkùn tó ń gbélé ìlú àsámọ̀ tó ń pa yìí kò yé mi o. ìgbà tí mo tún dénú ọgbà lénìí wọ́n tún ló ń bá yẹn jà gbogbo apá kan mi èwo ní ti jà ojoojúmọ́ kàn mí oh God nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lé lórí náà ló tún exist ló tún ṣe iná gbogbo apá náà gbogbo apá kí ló tún wò ń sìn. ẹ wò ó ẹ̀yà Adigun òṣì fọ́rọ́ tó fẹ́ bá mi sọ lẹ̀ náà. owó mọ yìí báwo lọ́mọ ìṣe jẹ́ lọ́gbà yìí náà. ṣé ọmọ ilé tó ń lọ yìí. àjọ wà nínú ọgbà yìí room 3 bíbá ní room ẹ̀. room 3 bíbá. Adigun mi ti láì kọ́ mi lé. kàn mí kò dábàá iná òní lónìí òní obìnrin ọlá obìnrin àjọ nítorí Ọlọ́run ìwọ ti gbàgbé táwọn àgbàlagbà máa ń sọ ni tán ní àkókò ń bẹ lẹ́yìn ajá tó funfun kékeré ikú àìtọ́jọ́ ń bẹ lọ́rùn oníṣìnà kan mí sẹ́rẹ́ lọ́kàn tó bá tásìkò tó máa níyàwó wà níyàwó yìí ti pọ̀ ju bẹ́ẹ̀ nítorí tọ́lọ́ mo fẹ́ kí ẹ̀mí rẹ̀ pọ̀ láàrin mi pẹ̀lú ẹkú gùn tó bá dẹ̀ ti ń ṣerú eléyìí òun èmi á sún síwájú o jọ nítorí Ọlọ́run. Adigun kò sí ìdọ̀fà ìwọ náà wọ ọmọ yìí náà owó tọ́mọ yìí pọ̀. kàn mí èmi náà rí ọmọbìnrin ọ̀hún èèyàn tó bá ní owó ọ̀tẹ́rù eléyìí tí ó fi tan náà alẹ́ tiẹ̀ níbẹ̀ ló mú kàn mí jọ nítorí Ọlọ́run èèyàn gbọ́dọ̀ lójú àmúnú gbogbo ẹ̀ jọ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ni. tẹ́nìkan bá kú nítorí obìnrin lónìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọkùnrin yóò tún àbóbìnrin ni yóò tún àgbà orí sàárì ẹ̀ kọjá lédè kan sí obìnrin òtún tí ọlẹ́ kù lé lórí àgbà. àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn Adunduntan gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọ́. Hey girls. Kí ló ń ṣẹlẹ̀? Mo ní kí n jẹ́ ayé sí. Jọ̀ọ́ jẹ́ wá sí kí ló ń ṣẹlẹ̀. Bísí bọ́dí farabalẹ̀ ó sì máa ń gbọ́n jù. Ẹ má bínú. Òkè máa sọ fún yín. Ṣé bí ògbó ilẹ̀ mọ bọ̀dọ́ pè lágbègbè? Arẹwà ọkùnrin. Ṣé ọgbọ́n yẹn rẹwà ni? Nǹkan tí mo kàn láàrin ojú pé bóyá ó mọ̀ òwe lọ, it's all. Ṣé wọ́n fine? Anyway, ó fine kò fine, that's not my problem. Ẹ mọ̀ pé ọ̀bọ ẹ̀ ṣé ẹ ló sì ti kọ́kọ́ láàrin ọ̀bọ ẹ̀? Bí kí nìyẹn o? No, that guy is this friend. Ọlọ́run take extra time láti dá ọ̀bọ ẹ̀. Ṣé àwọn ọkọ ọmọọṣẹ́ náà ló dáhùn? Ṣé ìbọn tí mò ń sọ ẹ̀ Adigun Ọlọ́run ló dá? Ṣé àwọn kan náà dá wọn ní Monday to Saturday? Ṣé ọ̀bọ ìgbà tó lọ́run sinmi ọmọkọ̀ọ́ra ń tò ní? Ọ̀bọ ẹ̀ ti mọ̀wé jù orí ẹ̀ ti pé jù. Ìgbà tí wọ́n á pé ọmọ ló dá tó báyìí. Just there. So wọ́n á kí sneak way with them. Wọ́n á lọ bá as gentle girl. Oh boy, ẹ ṣàánú lórí mi ò pé mo dọ́ọ̀lù. Ẹ máa kọ́ mi náà courses kankan. Wọ́n á ní irú àwọn calls wo. And I tell him company principal and things, land law, and so on ṣá. O ṣáà ti wá sọ Adigun ní lecturer ṣá. Tẹ́ bá sí nínú ilé lálẹ́, I mean no hostel ní 7:30. Everybody máa wò wá mi, ẹ̀dẹ̀ máa pè mí. Mo àlọ́dọ̀ lecturer ṣẹ́gbọ́n fẹ́ lọ receive lecture. Ẹ ti wá ṣe lábẹ́ wọn. Oníbàárà yín tún ti ń bó lè bọ̀. Alẹ́ yìí máa le jù nìyẹn o. Kò ṣe bẹ́ẹ̀ yẹn náà, ó kọ̀ fẹ́ kọ́ mi iṣẹ́ ni. No, as a lecturer to students. Ó yẹ kó yí ẹ. Students indeed. So ọ̀kan tó máa ṣe sọ fún yín ni pé listen and listen very good. Okay. All of you. Mi fẹ́ rí anybody nínú yín. I repeat, anybody. Ẹ̀yin girls, ṣẹ́yìn náà ti gbọ́ báyìí. Ó lóun fẹ́ rí any one of you ní sàkání Adigun. Ẹ mọ̀ mí o, mi Olúbùsáyọ̀ mi ò kẹ́ ẹ̀ o. Nǹkan kílẹ̀ máa ṣù láàjì. Ṣé ti gbọ́? I don't mind. Ẹnìyẹn lè ṣe. Jọ take care ìsìnkú dé. Ẹ wò ẹ ká gbàgbé lórí ẹ̀. Báwo ni pàṣẹ àlámọ́ àlọ́ báwo la ṣe máa gbórí wọlé? Dọ̀lù tó fẹ́ get friendly. Ó ṣe máa ń dọ̀ mí báyìí, ó tún padà sẹ́yìn. Àti sẹ́nítọ̀ ẹ̀ àti lọ tán. Wọ́n náà wò ṣáárí àwọn apáwọn òríyàn ni just feel me. Mo jẹ́ ìyá ìdarí ọ̀rẹ́. A bá ti débẹ̀, títí ló máa wà wájú. Just start it, tó wẹ́ bọ̀dá start bọ́ọ̀lù ẹ̀ the gate àná wájú. Just sọ̀rọ̀ ajé náà, just gbogbo bí ìdánwò yẹn, akọ́dé bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn. Ṣé orí ní ọjọ́ yẹn wọ́n máa gbà pé àwọn èèyàn dé pàtí yẹn?
wọ́n á gbà pé wọ́n gba àlejò ńlá kan. Hey girls, kí ni ká wọ̀ nù? Mo fi ìpè ká go on pink. I mean pink. No, pink look babish. Ẹ ṣe jẹ́ ká wọ bíi green top then white bum shorts. ṣùgbọ́n Adunduntan gbòde o ọ̀rọ̀ ọlọ́rọ̀. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá gbórí wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. All-house àwàpá ẹ má ṣe bínú wípé ìpè yìí ó jẹ́ ìpè pàjáwìrì gbogbo wa ló yẹ ká mọ̀ wípé omi gbóná ó gbọ́dọ̀ ṣe kí ni. kò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu. all the time dẹni a gbọ́dọ̀ gbáradì kò sí time tá a lè pè pé iṣẹ́ ti yá ó ti ṣí kàn wá nìyẹn. Bánjí ló wá sọ́dọ̀ mi lánàá ó wá já mi sí àwọn kankan tó sì jẹ́ kí tó yẹ kí gbogbo ẹgbẹ́ yìí káwọn náà mọ bó ṣe lọ òun àti pàdé ẹ̀kan náà wá láti wá join ẹgbẹ́ yìí wọ́n fara mọ́. ṣìfó gbogbo àyè ló gbà yín ẹ jẹ́ kó mú wọlé. ṣe fi ọwọ́ sí mo fẹ́ kẹ́ mọ̀ wípé igi kan kò lè ṣe kíni kò lè dágbó ṣe nítorí díẹ̀ yìí ni mo fi pè yín. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá ṣe mistake borí ẹlẹ́ wọlé ẹkùn kọ́. ẹ̀jẹ̀ àbò. torí tápá ti tán tọrùn. yes. kúnlẹ̀ sílẹ̀. tó fẹ́ sáré fún skul kúnlẹ̀ dáadáa. olórí ó ní ẹ. kó tó di pé a máa ṣe àwọn gbogbo ètò a máa wò pé ojú yìí ó fẹ́ jojú mímọ́ nínú wa lè rí n tó mọ̀ àdẹ̀lé rí n tó má mọ̀ kàn mí lórúkọ ẹ̀ bó ṣe wà yẹn ó já ejò rẹ̀ lọ ó lẹ́nu gan nínú kámpọ̀sì yìí bó tilẹ̀ jẹ́ pé kò ti darapọ̀ mọ́rú ẹgbẹ́ wa yìí ó mọ̀yàn àwọn èèyàn náà dẹ̀ mọ̀ gbogbo lecturers ló mọ̀ pàápàá bó ṣe wà yẹn fún rẹ̀ ló fínúfíndọ̀ láti jọ ẹgbẹ́ yìí ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. ajá tó bá ṣe mistake borí wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. látòkè délẹ̀. kó tó di pé bóyá ẹ máa ṣe gbogbo àwọn ètùtù ẹ jẹ́ kí ọ̀rẹ́ Bánjí kó ka òfin ẹgbẹ́ yìí fún. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. kọ́ mi ṣìfó ní kí n ka òfin ẹgbẹ́ yìí fún ẹ. òfin ẹgbẹ́ wa pọ̀ ṣùgbọ́n mẹ́ta ni màá ní àǹfààní láti kà fún ẹ léè tó ṣe pàtàkì. ṣó ń gbọ́ èkíní inú ẹ̀ ni wípé a kò gbọdọ̀ gba nǹkan tì lọ́wọ́ ara wa. èkejì ni wípé a kò gbọdọ̀ dalẹ̀ ara wa. ṣòwárí ètò ṣe pàtàkì inú ẹ̀ ni wípé ohunkóhun èyíkéyìí tó bá ń lọ nínú ẹgbẹ́ wa ẹ̀ àṣírí ẹgbẹ́ wa ẹ̀ kò gbọdọ̀ tú sí ẹ̀dá alààyè kan lọ́wọ́. I submit ṣìfò. láfikún ẹnikẹ́ni tó bá bá wa jẹ tó sì bá wa mu bá a ṣe wà yìí kò gbẹ́dọ̀ dalẹ̀ wa o ìjọkíjọ tí ó bá ti dalẹ̀ wa báyìí ilé-ẹjọ́ náà gbẹ́dọ̀ ṣùgbọ́n láyé and adìẹ tiwa kò gbẹ́dọ̀ jẹ fún ara wọn níwọ̀n ìgbà tó bá ti pa òfin iná ire o. ajá tó bá wọlé ẹkùn. ẹ̀jẹ̀ àbò. kàn mí òfin ẹgbẹ́ yìí ló gbọ́ yẹn o ìwà mọ̀ bóyá wọn náà nìkan tàbí méjì sọ sí ọ̀rọ̀ tán sọ sílẹ̀ yìí. bàbá. ẹgbẹ́ akọ̀yà. sá. say it once ẹgbẹ́ akọ̀yà. ẹgbẹ́ akọ̀yà. ohun yẹn ò kí tó. ẹgbẹ́ akọ̀yà. ẹ wá ọ bàbá ohun yìí ń pọ̀ o actually mo lọ́rọ̀ púpọ̀ náà láti sọ
bẹ́ẹ̀ ṣe ń wo mi ọmọ náwó lé mi ẹ̀dẹ̀ mọ̀ mi lọ́gbà ẹ̀ but tí ẹ̀ bá ń lówó tí ò bá lágbára wàhálà ni èmi mo láìkọ́ bí mo ṣe wà sorry o àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo ní ìdágbára kí n lè máa yan final campus mo yẹ kí n sábà yẹn jọ bàbá ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Kánmi ò faramọ́ òfin wa bó faramọ́. Kò sí wèrè tẹ́nà bá ti faramọ́ tèmi. ajá tó bá wọlé ẹkùn ẹ̀jẹ̀ ààbò. Adex. Kánmi. Bàbá. Àwa lórí yìí o. Ọjọ́ kíjọ́ tó bá dalẹ̀ wa. Ṣùgbọ́n nǹkan tí Scorpion sọ fún ẹ. Ilé ọjọ́ yẹn kò ní súbà ẹ láyé. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ ààbò. Mo fa àwọn gbogbo yòókù lé Scorpion àti Poison lọ́wọ́. Kẹ́ ṣe gbogbo ètò tó bá kù. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ ààbò. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ ààbò. Ajá tó bá ṣe mistake gan rí wọlé ẹkùn kọ́. Ẹ̀jẹ̀ ààbò. Àyà dúró. Ilé ṣe tó ń pariwo sí. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ ààbò. Ó ń pe Banji farabalẹ̀ gbá ni o. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ ààbò. Ajá tó bá wọlé ẹkùn. Ẹ̀jẹ̀ ààbò. Kọ́mí. Bàjẹ́ sọ. Àfààní. Àwọn apá wọlé àbí. Ìyọ́nlá. Mo fẹ́ bá ojú pààyàn ni. Ìwọ yóò gbọ́dọ̀ ṣe. Mo ti béèrè dé hostel náà. Wọ́n sọ pé ó wá níbi tó ti ń ṣe fàájì níbí báyìí. Ṣé o ti gbàgbé ibi tá à ń lọ ni? Bàjẹ́ mi kúkú gbàgbé bí sàn lọ yìí ẹ bọ́ sórí ẹ tó jókòó ìyàwó àfẹ́sọ́nà pàdé mi Adigun ni ìgbà tí mo dẹ̀ lọ sílé ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ó tẹ́ mi sáyé gan kò wá gbọ́dọ̀ dọ́gba tiwa náà mi báyìí kí n má lè ṣe fàájì fẹ̀nà ṣàmù. Ok tẹ́ bá ṣe fàájì tán kẹ mú mi mọ́ ibẹ̀. Sísà ẹ ká sọ. Báyìí wà wá ó dẹ̀ sá lọ bẹ́yìn. Ìyàwó mi ló jókòó Ọmọlẹ́wà lórúkọ ẹ̀. So ìyàwó mi ni má bínú pé ó pẹ́ kí kó tó mọ̀. Ok màá kò sí ó yá o. Ọmọlẹ́wà kọ́ ni mò ń pè. Ọmọlẹ́wà tiẹ̀ dúró àbí. Ọmọlẹ́wà dábì lóhùn náà Ọmọlẹ́wà. Kí ló dé? Ṣé o tún fẹ́ tẹ̀lé mi wọnú ṣọ́ọ̀bù? Ọmọlẹ́wà látàárọ̀ tí mo ti ń pè ẹ́ kó tiẹ̀ dúró kó gbọ́kàn tí mo fẹ́ sọ sórí Ọmọlẹ́wà mi ò ní parọ́ tán ẹ̀ ìfẹ́ ẹ̀ lọ́kàn mi ó ń jó rẹ́rẹ́ ní you understand sórí ìfẹ́ tí mo ní sí ẹ ó ju ètí ajá tó ní sí egun lọ àti wípé ìfẹ́ tí mo tún ní sí ẹ bákan náà ó ju ètí ọ̀bọ tó ní sí ọ̀gẹ̀dẹ̀ lọ ṣáì láti understand mi. Iṣó máa ń wo gbàgede ọ̀rọ̀ kò sí kan méjì tí wọ́n ń ṣe lórí ètò yẹn ju wípé wọ́n máa ń gbọ́rọ̀ àwọn èèyàn yẹ̀ wò àbí understand and then gbàgede ọ̀rọ̀ èmi àti ẹlẹ́lẹ́ try láti gbọ́rọ̀ mi yẹ̀ wò. Iṣẹ́ èèyàn máa di iṣẹ́ ẹranko irú ẹ̀ sì ni dúró náà bó ni mo gbé sí tẹ́lẹ̀ ajá fi tó nǹkan tó da náà ń wọlé in fact kò ń ṣe national id card nìkan la ní the country o ó yẹ kó fún oníkálukú ní lógò níwájú orí kóníkálukú lè mọ nǹkan tó ń wọ̀n irú ẹ̀. ó ṣorí Ọmọlẹ́wà ìgbà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ lọ yẹn ó rí bákan sórí ó tẹ̀lé òwe àwọn Yorùbá ni òwe àwọn Yorùbá jẹ́ kó yé wa pé aṣọ ńlá kọ́ lèèyàn ńlá àbí understand. lórí o kàn ń wò mí báyìí ni Ọlọ́run tó bá lè gbọ́ ọ̀kan tí mò ń bá ẹ sọ màá tọ́jú ẹ̀ ju bó ṣe lérò lọ. ok jẹ́ kí lọ máa rò. sori inú mi ṣe ń dùn ní báyìí sori last statement tó give ń sìn ó jẹ́ kí inú mi dùn
ju èyí tó kọ́kọ́ gbé wá fún mi lọ. Kọ́kọ́ mi balẹ̀ pé ó máa lọ wò ó fact pé bóyá nǹkan tí mo bá wá sí bíbá yìí ó bọ́ sí rere bóyá kò tẹ̀ fún mi lọ́jọ́ rí ó stupid gan idiot ni ẹ ṣá irú ẹ kí ló tó fi ẹ ọ̀dẹ̀. èmi ló ṣe bẹ́ẹ̀ gbá létí. Ẹkú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tó síbẹ̀ o. Ẹkú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. Ẹkú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. Ẹkú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. Ẹkú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. Ẹkú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o.